Oríṣiríṣi láti rí. We have seen, we have heard, we have witnessed. Ẹlòmíì nínú yín ò ní wedding pictures nítorí photographer disappoint. Bẹ́ẹ̀ni naming ceremony ẹlòmíì photographer yìí ti jẹun lọ sórí bíi tẹ́dẹ̀. He forgot to take good pictures. It is not even in record pé ẹlòmíì nínú yín gan ẹ ṣe birthday rí. Nítorí you dey do àròrò. Stinginess of paying a good photographer. Ṣùgbọ́n ẹ wá gbọ́. Mo ní ẹ wá gbọ́. Have you heard of Hurpsy Imagery Studios? Àwọn ilé iṣẹ́ babalá photography and they snap good photos. Woswobi for your naming ceremony, birthday ceremony, wedding or burial ceremony. Contact Hurpsy Imagery Studios. You can send them a DM at Hurpsy_Imagery or you can locate them near Washington DC and they are available to travel in any state in the USA. Ẹ wá gbọ́, you can put a call through to them on this number 120-2413-0750. Tèmi HURPSYIMAGERYTV òun ni kẹ́ ṣá máa wò. HURPSYIMAGERYTV mo lóhun ní kẹ́ ṣá máa wò. Gbogbo nǹkan ìgbàlódé òun orí ẹ̀lẹ́ ti máa rí. Gbogbo àwọn musicians ìgbàlódé òun orí ẹ̀lẹ́ ti máa rí wọn. Ẹ ká lọ HURPSYIMAGERYTV sẹ́ o. Ẹ ká lọ wo HURPSYIMAGERYTV yóò. Ẹ̀yin tèmi lórí ètò yìí lénìí góńgó máa sọ kùtùkù àwò. Torí àlejò mi lénìí olólùfẹ́ yín ni wọ́n, ìyá wa ni wọ́n, ẹni tó máa ń wù yín kẹ́ máa rí ni wọ́n. A ní àwọn mi tó bọ́ sómi lénìí ẹja ńlá, ẹja kàbìtìkàbìtì òun ló gbé. Ẹ má bá wa lọ. Ṣùgbọ́n kí tó tẹ̀síwájú ẹ má gbàgbé mọ̀ pé èmi máa dárúkọ mi fún yín. Màá dẹ̀ tún kíra mi délé fún yín. Ẹ mọ̀ bá ṣe máa ń ṣe. Orúkọ mi ò yí padà o. Èmi náà ni Juliana Oluwatoyin, ọmọ bíbí ilé Dáúdù, aya wọn nílé Ọ̀ṣọ́ra yìí. Èmi lọmọ amúdàgbòyè, ọmọ amúkẹ̀tẹ̀ pupalé, ọmọ dúdú lẹ́gbọ̀n, pupa làbúrò. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ a máa bá ètò yìí lọ báyìí. Ẹ jẹ́ kí n fi pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ kí fi pe àlejò wa. Ẹ ṣáà mọ̀ pé mo ti sọ bẹ́ẹ̀ mọ̀ pé mi ò mẹ́ṣà wá fún yín. Ẹ jẹ́ n fi pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ kí fi pe àlejò wa wọlé. Ẹ káàsán ma. Ẹ ṣé o. Ẹ ra mà. Ẹ ṣé àdúpẹ́. Mú mi gbogbo ojú ìlú ń dán yìí. Àbí. Ó kàn ẹ ṣe. Kò ṣe dúró wo pancake. Be like you ma. Ẹ̀yin dúró. Ó dàbẹ́. Ẹ ra mà. Ẹ ṣé gan. Ẹ káàsán ma. Ẹ káàsán. Mọ́mì ẹ bá mi dá ọkọ yín fún àwọn aráalé. Tó ẹ ṣé o ojú gbogbo tó ń wò mí nílé lóko àti lọ́dọ̀ òdì. Èmi olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, ẹni tí ẹ̀ ń fẹ́ gbogbo gbà. Oluwatoyin aya Adewale. Àbára jókòó pẹ̀sẹ̀ sórí ètò lónìí. Ẹ máa bá wa ká lọ. Ẹ ṣé ma. Ẹ ṣé. Mọ́mì mi ì tiẹ̀ mú bí mi ìbá ṣe lè tó ojú ti ṣáà ń wò yìí. Ojú yẹn ṣá ó kọ̀ ṣáà Ọlọ́run ọba. Mọ́mì I want to be like you. Ẹ gbàgbé. Mọ́mì ẹ bá mi sọ fún. Yes ma, ẹ bá mi sọ bí kékeré yín ṣe bẹ̀rẹ̀, ẹ bá mi sọ fún àwọn aráalé kó mọ̀. Ẹ ṣeun. Lákọ̀ọ́kọ́ a bí mi ní ìlú Èkó. Mo bẹ̀rẹ̀ iléèwé àkọ́bẹ̀rẹ̀ nílùú Èkó. Mo bẹ̀rẹ̀ girama náà nílùú Èkó. Then ilé ẹ̀kọ́ gíga Polytechnic nílùú Èkó náà, Lagos State Polytechnic. Then láti bẹ̀ lọ mo wá lọ sí Remax Institute of Vocational Studies. Ibẹ̀ ni mo ti kọ́ṣẹ́ theatre. Nígbà tí mo kọ́ ìtàn mo ti kọ́ṣẹ́ alásè catering. Mo kọ́ iṣẹ́ catering, mo ti kọ́ hairdressing. Gbogbo nǹkan ni mo kọ́ mi jẹ́ wá yìí. Ìlú Èkó yìí náà mo ti gbogbo ibẹ̀ náà mo ti ń ṣiṣẹ́. Mo ṣiṣẹ́ acting mi lẹ́gbẹ̀ẹ́ kan. Mo ṣiṣẹ́ catering mi lẹ́gbẹ̀ẹ́ kan. Bẹ́ẹ̀ mo tún ń ṣiṣẹ́ interior decoration náà lẹ́gbẹ̀ẹ́ kan. Gbogbo ẹ̀ náà là ń kó pọ̀ owó lè pé ó ṣàyè. Tó sí pé lọ sílé ẹ̀kọ́ gíga láti lọ kọ́. Ìjẹ́ ẹ̀kọ́ láti abẹ́ ọ̀gá kankan àbí? Bẹ́ẹ̀ni, nígbà tí mo kúrò nílé ẹ̀kọ́ gíga, mo lọ wà ní ọ̀dọ̀ bàbá wa kan tá à ń pè ní Bẹ́ntọ́mọlójú. Àwọn ló ní Kàkàkí productions, stage plays la máa ń ṣe nígbà yẹn. Láti bẹ̀ lọ, ìgbà tí iṣẹ́ fídíò náà jáde, mo wá darapọ̀ mọ́ àwọn kan tá à ń pè ní Korede Films Production. Sunday Soyinka Lento ni
production outfit yẹn ibẹ̀ láti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ fíìmù àgbéléwò tá à ń ṣe. ìgbàwo ni ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ gangan ọdún wo gangan la máa ní ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ gangan tẹ́ mọ̀ pé ìgbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí gangan lẹ bẹ̀rẹ̀ sí máa fi pawó lẹ bẹ̀rẹ̀ sí máa rí owó ń bẹ̀. Precisely professionally mo bẹ̀rẹ̀ iṣẹ́ theatre tí ó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí sanwó fún mi ní 1988 ìgbà yẹn la lọ ṣe NAFEST 88 a lọ sí Kaduna lọ́dún náà lọ́hùn à ń ṣe stage play káàkiri àdé kódà lọ́jọ́ náà lọ 5,000 naira lọ sọ fún wa wọ́n tún daṣọ sí wa lọ́rùn gbogbo wa ládélé tayọ̀ tínú wa dùn torí pa gbowó ńlá dé. owó yẹn jọjú gbà yìí ó jọjú. eré wo pàtó wà ní ká ní ẹ kópa ń bẹ̀ àbí ṣé ká ní ẹ gbé jáde fúnra yín tó jẹ́ kí àwọn èèyàn mọ̀ yín kán mọ̀ yín gbà Tóyìn Adéwálé ni o Tóyìn Adéwálé ni o. Lákọ̀ọ́kọ́ náà mo ti fi ọwọ́ ara mi ṣe àwọn fíìmù tó pọ̀ ṣùgbọ́n èyí tí mo lè sọ pé ó rí gbé mi jáde gangan òun ni à ń pe àkọlé ẹ̀ ní ìrẹ́pọ̀ ọdún Sunday Ṣóyínká tó ní Kórèdé films yẹn àwọn gangan ló ní fíìmù yẹn lọ́dún náà lọ́wọ́ àwọn ló ṣe fíìmù náà tó pè mí tí mo fi kópa role tí mo lè play gbà yẹn ó jẹ́ prominent role Ọlọ́run dẹ̀ gbà fún wa gbà yẹn bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ti ń pè mí Tóyìn Ìrẹ́pọ̀ ọdún because fíìmù yẹn rinlẹ̀ gan-an ṣẹ̀mọ́ kọ́ àwọn èèyàn lọ́gbọ́n kódà oríṣiríṣi ẹ̀bùn ni mo gbà láti bẹ̀ àwọn tí mi ò mọ̀ rí lọ́ fi nǹkan ránṣẹ́ sí mi ẹlòmíà rí mi báyà kàánú mi because iṣẹ́ fíìmù yẹn lọ́jọ́ náà lọ́hùn ó jẹ́ fíìmù tó yẹ pé iṣẹ́ mọ̀ bíi kọ́kọ́ bẹ̀rẹ̀ sí inú ìyàwó kí ọkọ máa treat ìyàwó ẹ̀ kọ́ mọ ọmọ tó jọmọ yékeré máa wá jà fún màmá ẹ̀ pé bàbá mi ò lè máa ṣe màmá mi báyìí so ṣe mọ̀ ó jẹ́ káwọn èèyàn ṣàánú mi gan tí bá rìn títí ẹlòmíì sọ pé pẹ̀lẹ́ ìyá ó dẹ̀ fìyà jẹ́nu fíìmù yẹn o ẹlòmíì á fún mi ní nǹkan ṣe mọ̀ orúkọ mi ṣàárín ilẹ̀ ńgbà yẹn tó yẹ pé fíìmù yẹn rin ilẹ̀ gan mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àti gbà yẹn lọ́lọ́run ti bẹ̀rẹ̀ sí ń gbé ògo ẹ̀ dìde èmi náà ti ṣàwọn múbì lọ́wọ́ ara mi o tó jẹ́ wípé o tún gbé sókè bọ̀ tí yẹn Ọlọ́run fi ṣe gbogbo ẹ̀. ọdún wo ni ẹ gbé múbì yìí jáde? ká má parọ́ mi ìrìn tí ó ti ṣe díẹ̀ bóyá in the 90s bóyá early 90s. yàtọ̀ sí ìrẹ́pọ̀ ọdún yàtọ̀ sí ìrẹ́pọ̀ ọdún ìjọ tún ti ní àwọn movies míì àti tó movies míì mélòó tẹ́ tún ti gbé jáde bẹ́ẹ̀. Jehova èmi ò rántí o abáríkà máa kà ní méjì mẹ́ta ó ti pọ̀ o tí mo ti ṣe tó dẹ̀ ti gba yìí táwọn èèyàn ti láìkì gan-an. ẹ dárúkọ mélòó kan fún wa náà. tí mo ti báwọn èèyàn ṣe. ní tẹ́yìn gangan fún mi ti ṣe ok mo ti ṣe mama tí oníbíà yẹn mọ́kọ́ fi bẹ̀rẹ̀ mama tí oníbíà mo ṣe ọ̀kín mo ṣe mama tí oníbíà ọ̀kín mo ṣe máyọ̀mí mo ṣe mi ò rántí mọ́ bọ̀ mo ti ṣe so many movies at least mo ṣe bí 8 sí 9. Ìjẹ́ ó ní ipa kan tí ẹ lè ṣe nínú eré? Ó wà o kò ń ṣe tàìmọ́ ṣe ṣùgbọ́n mi ò ní ṣe I'm an African I'm a mother ok ọmọ Yorùbá ni mí ìyá ni mí àwòkọ́ṣe ni mí fáwọn èèyàn kan èmi ò ní ṣe móbì tí màá ṣe ràálẹ̀ kò ṣe pé mi ò ní ṣe ṣùgbọ́n mi ò ní ṣe bó ṣe rí nìyẹn ká ṣe ràálẹ̀ èmi ò ní ṣe àbí mi ò ní ṣe ṣá. a mọ̀ pé ọmọ yín ṣe òǹkọrin olórin lọ nígbà tí wọ́n kọ́ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ orin kí ni báwo lẹ ṣe gbà á sí torí àmọ́ pé àwọn ẹlòmíì tí wọ́n jẹ́ eléré onítàgé bíi tiyín báyìí tọ́mọ wọn bá fẹ́ ṣe iṣẹ́ tó ń ṣe àbí nǹkan bẹ́ẹ̀ wọn kì í fẹ́ kọ́ gbà ẹlòmíì lè náà wọn ò fẹ́ kọ́ ọmọ wọn ṣe nǹkan báwo lẹ̀yin ṣe gbà á sí. lóòótọ́ ni ìgbà tí ó kọ́ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ actually láti ilẹ̀ ó máa ń kọ torí ìdílé tí a ti wá lọ́dọ̀ tèmi a máa ń kọrin àwọn bàbá ẹ̀ náà lè máa ń kọrin so òun náà láti kékeré ẹ̀ ló ti jẹ́ choir master ní church ló ti jẹ́ junior choir master ní church mo ti mọ̀ pé ó máa kọrin bọ̀ mi ò mọ̀ pé ó máa wá kọrin débi pé ó máa di nǹkan tí gbogbo ayé máa mọ̀ báyìí because ọmọ tó ní tìjú ni so gbà tó ṣetán yunifásitì ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní bank ó wá sọ fún mi ńgbà yẹn pé àṣẹ báǹkì yìí kíní kankan pé but òun fẹ́ máa kọrin ìgbà yẹn ní somehow David ṣáà wọn àti David pàdé wọn sọ̀rọ̀ lórí social media ọ̀rọ̀ wọn bọ́ sí ìgbà tó wá fẹ́ máa dí pé ó fẹ́ mú ní òkùnkùndùn ìyẹn orin kíkọ
mo wá pèsè pé wá ń bí àwa yẹ iṣẹ́ yìí là ń ṣe mo dẹ̀ mọ bó ṣe rí kò ń ṣe pé owó kan wà ń bẹ̀ ó ṣe máa ṣiṣẹ́ báǹkì ẹlẹ́gbẹ̀ẹ́ kan kó máa ṣiṣẹ́ orin ẹlẹ́gbẹ̀ẹ́ kan máa ṣàyàdórí because tí ò bá sí nǹkan kan ń bẹ̀ kò sí báyẹn fẹ́ ṣe o bọ̀ṣẹ́ mọ̀ ó ṣáà ní òun make up mind òun blessings tèmi lòun fẹ́ ó dẹ̀ bá wà bẹ́ẹ̀ sọ́nà ẹ̀mọ̀ káwọn ọkùnrin sọ́kùnrin yẹn kàn wò pé Tóyìn jẹ́ kó ṣe kí ni mo ní ẹ̀rù ń bà èmi o but to God be the glory àdúpẹ́ fọlọ́run mi tó délé ni ṣùgbọ́n initially mi ò fẹ́ gbà o torí ẹ̀rù ń bà mí pé tí ò sówó ń bẹ̀ káfò sókè káfò sílẹ̀ tí ò bá gbọ̀kan dé but àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fọlọ́run fà mí sí. látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ eré orí ìtàgé ìjẹ́ ó ní nǹkan kan bíi ìpèníjà àbí challenge tí ẹ ti rí látọ̀dọ̀ àwọn olólùfẹ́ yín ni àbí tẹ́yìn gangan ti rí nínú iṣẹ́ yìí. àìmọye challenge oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ síyàn ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bí tá a bá délé ni ìgbà yẹn tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ mọ̀ pé kò sí nǹkan kan fèsì la rí à ń ṣe fíìmù gbogbo èèyàn mọ̀ wà kò bá nǹkan kan dé kò sówó ń bẹ̀ ní mọ́tò ní nǹkan kan ìgbà yẹn tí n bá di ẹrù location báyìí tí mò ń lọ mo lè di bọ́ọ̀sì bíi méjì tí màá lọ gán mọ́ olú ẹ̀ ṣẹ́dọ̀ wọn pójú tó ti nínú fíìmù nínú tẹlifíṣọ̀n wọn máa wò pé ó ṣe jẹ́ mọ́ olú ẹ̀ ni wọ́n ń gán pẹ̀lú gbogbo fíìmù tó ní o ní mọ́tò lẹ́nìtìn ṣẹ̀mọ̀ embarrassment lóríṣiríṣi inú mọ́tò lè ní kinní kan ṣẹ̀mọ̀ ìgbà kan náà tí wà á dé pé mo ní mo máa ṣiṣẹ́ alásè mo máa ń so oúnjẹ mo lè lọ sọ́jà níjọ́ kan mo tiẹ̀ lọ sọ́jà bọ́kùnrin kan ṣe rí mi nìyẹn bó ṣe ṣí mi lára pé àwọn appreciate yẹn náà ni ó fẹ́ pé obìnrin rè kíní kan pé kí ló ṣẹlẹ̀ abálọ́jà ń gbà mí ẹlòmíyàn sọ pé kò tiẹ̀ ti gbéraga jù kò tiẹ̀ lè kíyàn ẹjọ́ èèyàn mélòó fẹ́ kí láàrin ọjà ṣé bí ìwọ tó bá mọ̀ mí ló máa ní ẹ̀ka àṣọ ìmádẹ̀ kíyìn dá tẹ́ bá wá kí mi tí mi ò dáhùn lẹ lè complain ṣe mo oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ ìgbà míì à ń lọ sí ibi iṣẹ́ débẹ̀ ní ṣiṣẹ́ tó ń wò ní sówó kò ní sẹ́nìfìn tún máa padà sílé náà ní oríṣiríṣi challenge bẹ́ẹ̀ yẹn wọ́n á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lé nìyí gbogbo yẹn ti di àfisẹ́yìn tèmi ń fi ṣọ Ọlọ́run ti gbé wa dépò kan láàrin dúpẹ́ fọ́lọ́run. ìjẹ́ wá ní bíi láti bàtẹ́ tí ń ṣe iṣẹ́ yìí bíi ká ní bíi wow moment tó jẹ́ pé bóyá látọ̀dọ̀ àwọn fans yín àbí nǹkan kan bẹ́ẹ̀ tẹ́ pé ẹ lè gbàgbé. àwa ò pọ̀ lóríṣiríṣi tí mi ti ẹ̀ lè rántí mo dúpẹ́ fọ́lọ́run mo dẹ̀ dúpẹ́ fáwọn fans mi because kò sí gbogbo ìgbà tó bá rí mi láyé wọ́n máa appreciate ní gbogbo ọ̀nà ló máa fi ń tẹ́wọ́ gbà mí. for example ìgbà tí mo lóyún ọmọ mi àbí gbẹ̀yìn mi ọmọ mi obìnrin yẹn gbogbo àwọn èèyàn tó ń pè mí iṣẹ́ mo ìgbà tí mo wà ní oyún dìgbà tí wọ́n fi bímọ mo sì wà lórí sẹ́ẹ̀tì tí mò ń ṣiṣẹ́ àwọn èèyàn ṣe mọ̀ pé títí fún ìbálẹ̀ ti jáde ẹlòmíì tètè máa mọ̀ pé eléyìí lóyún o wọ́n ń pè mí láti oríṣiríṣi ibi àṣẹ lóyún ni kí ni sex ọmọ yín mo ní ẹ̀rù ń bà mí ẹ̀mọ́ káwa nàìjà alẹ́ sex alẹ́ lóyún mọ́ ẹ̀ ń kú but àwọn ará òyìnbó rí nǹkan bẹ́ẹ̀ yẹn rò àmì wá sọ fọ́kọ bí pé àwọn eléyìí máa lórí dáwọn lóhùn bóyá wọ́n fẹ́ fún ẹ ní nǹkan ni ṣe mọ̀ yí pé nígbà tí máa ṣe shopping fún ọmọ mi yẹn gbogbo owó tí mo ná lọ́dún náà lọ́gọ̀ wọ 10,000 naira gbogbo láti Amẹ́ríkà wọ́n dẹrù ọmọ fún mi láti Dublin láti Canada gbogbo káàkiri lọ́ dẹrù ọmọ fún mi débi pé mo tún wá lẹ́yìn ọ̀kan lọ́dún náà lọ́hùn bóyá sọ fún mi ní pé àyè tí lóyún kíní kankan jẹ́ ọ̀lẹ́ máa bímọ kíní kan ẹ má wọrí òun ránṣọ kan lẹ́kọ̀ọ́ òun máa sọ fún tẹ́lọ̀ pé kó kó àwọn aṣọ yẹn wá bá mi aṣọ 5 kí mú èyí tí ń bá fẹ́ ń bẹ̀ òun ní ká ìwọ́n jẹ́ òkú mọ yín o ẹni yẹn dẹ̀ kó aṣọ wá lóòótọ́ mo dẹ̀ mú ṣe mo oríṣiríṣi oore ẹlòmíì ti wà tó yẹ pé wọ́n tó lọ fẹ́ fún mi ẹlòmíì wà tó yẹ pé akọni kí ló fẹ́ oríṣiríṣi oore lèèyàn rí àwọn fans mi ń gbìyànjú fún mi o wọ́n gbìyànjú fún till date wọ́n sì ń ṣe tí n bá lọ sóde ńgbà míì ẹlòmíì àkàn wò mí ṣùṣù kódà fẹ́ ná mi lówó jo nínáwó gan lọ ọlá pé gbogbo téèyàn ṣe tán nífẹ̀ẹ́ sí mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin fans mi náà ibi tẹ́ tí ń mú gbogbo tẹ̀ ń fún mi lágbára Ọlọ́run ibẹ̀ ò ní dí o Ọlọ́run bá mi pèsè fún gbogbo yín ojú òní tì yín o. ẹ sọ lẹ́ǹkan ẹ ní ẹ̀ ń ṣe iṣẹ́ oúnjẹ ẹ̀ ń ṣe oúnjẹ torí lórí ètò wa ń bì kì í ṣe pé a kò máa ń pè yín báyìí láti kọ̀ béèrè ìbéèrè lọ́wọ́ yín lásán irú tẹ bá ní bóyá bíi tẹ ní business tẹ ń ṣe náà a tún máa ń bá yín ṣèpolówó a máa ń promote ẹ̀ bẹ́ẹ̀ so ẹ dẹ̀ sọ lẹ́ǹkan iná ẹ máa ń ṣe oúnjẹ so ṣé Naija nìkan lẹ ti ń ṣe ń gbà yẹn ni àbí ẹ̀yin ń ṣe níbí náà. Actually nígbà yẹn Naija ni mo ti ń ṣe ṣùgbọ́n bí tí mo wà yìí mi ò ṣe mo tún ń ṣe mo ń ṣe ní pé gbogbo nǹkan mi ṣì wà ní Naija mo dẹ̀ láwọn tó bá mi ṣiṣẹ́ àwọn tó mọ̀ mí Naija
wọ́n máa ń pè mí tó bá ti pè tó bá jọ sọ̀rọ̀ wọ́n máa hand over ẹ̀ fáwọn tó wà Naija wọ́n máa lọ ṣe fún wọn ṣùgbọ́n ṣe àwọn pé bíbá yìí kò sí olùrànlọ́wọ́ kò sẹ́ni kankan mi lè ṣàyàdé di pọ́ọ̀tù so Jésù Olúwa wa kó jẹ́ wa kó máa gbé Naija káwa máa gbé bíbá yìí ṣùgbọ́n nǹkan tí mò ń ṣe bíbá yìí lọ́wọ́lọ́wọ́ òun là ń pè ní party with Toyin ìyẹn a máa ń bá wọn tá a bá fẹ́ ṣènáwó máa bá wọn mú nǹkan híhá àá bá wọn máa ṣọ mo tún wà into event planning ẹbí máa ń ṣe souvenir mo tún wà into event planning tẹ́ bá fẹ́ plan event yìí àbá yín ṣe lówó pọ́kú tí ò tiẹ̀ nira rárá àwọn nǹkan mímú tó yẹ kó ṣe mọ̀ pẹ́lú mi á fẹ́ ṣe ìnáwó kò ní lè ronú pé kí lòun lè mú ṣùgbọ́n ìfi yẹn dá wà gbogbo tẹ́ máa mú àtúbà yín kò débẹ̀ tẹ́ bá fẹ́ ká bá yín pín gan pẹ̀lú ògo Ọlọ́run pínpín ẹni tó dẹ̀ máa carry everybody tí ò dẹ̀ ní bá owó tó pọ̀ dé rárá owó ṣíkínní láì náà party with Toyin. ẹ̀yin tèmi òun lẹ ti rí gbọ́ lẹ́nu ìyáàfin Adéwálé ìhun lọ́sọ̀ ọ́ ní pátí tẹ bá fẹ́ ṣe ẹ nídìí láti máa ṣe wàhálà pé máa ní ẹni tó ń ṣe nǹkan tó yẹ kí gbogbo makeup kó sẹ́ngẹ́mẹ́ngẹ́ ẹ̀ṣẹ̀ wa lẹ́yìn ilẹ̀ ṣẹ̀fẹ̀ máa pín kinní láàrin pátí wọ́n ìtẹ́ ẹ̀ ṣe gbé fún ìyáàfin Adéwálé wọ́n ní àwọn máa ṣe fún yín tí ò ní nira lówó pọ́kú tó jẹ́ pé ẹ̀yin gan inú yín máa dùn pátí yín tẹ bá rántí pátí yín in 10 years ó máa wú yín lórí pé yes ẹni báyìí ó wá bá yín ṣe nǹkan báyìí ní pátí yín so òun nìyáàfin ọ̀nà ẹ̀dẹ̀ lè pe àwọn ibo ló ti lè bá yín sọ̀rọ̀ mọ́. ẹ lè reach wa lórí Instagram tẹ bá ṣàti type party with Toyin ẹ máa bá wa ń bẹ̀ ẹ kàn DM just send a DM we are DM away from you ẹ bá ti send DM báyìí lọ́wọ́ kan mo ti reach yín tí ò tiẹ̀ pé rárá. ṣẹ́rí òun náà lẹ́tún ti rí gbọ́ èèyàn wọ́n ní kẹ́ DM àwọn lórí Instagram pé party with Toyin kí la wá ń dúró dè àǹtí mo mọ̀ pé fẹ́ ṣe party next week ẹ tètè DM wọn kí party yín lè lọ dáadáa yes ma. yàtọ̀ sí pé ẹ wá ń ṣe party with Toyin ẹ ń bá àwọn èèyàn ṣe bí event planning and all that ṣó tó wá ní nǹkan míì tẹ́ tún ṣe yàtọ̀ sí yẹn bóyá bíi káràkátà àbí nǹkan kan bẹ́ẹ̀. ìjẹ́búrẹ́ mi wà gbogbo orí mi ṣe kódà bẹ́ẹ̀ wá bí tí a bá ti wà bí mò ń tàbàyà mò ń ta gbá mò ń ta gbogbo nǹkan ni mi ń ta ojúwo ṣáà ti pé ká má mọ́lẹ̀ mọ́lẹ̀ gbogbo nǹkan ni mo ń ṣe I do ṣe mọ̀ business oríṣiríṣi kátàkárà ohun tẹ́ bá fẹ́ mo máa ń tà. òun náà lẹ́tún ti rí gbọ́ yẹn 5 years sísìn ma ibo ni ẹ ti ń ríra yín. Okay, I see. Okay, mo rí greater me, mo rí better me. Mo ríra mi nínú ipò tó tún dájú báyìí lọ. Mo ríra mi nínú ọlá àti ọlá ńlá jù báyìí lọ. Yes ma. Yàtọ̀ sí pé kẹ́ ṣe Yorùbá film, ṣé ẹ tún máa ń ṣeré bíi eré Gẹ̀ẹ́sì tá a mọ̀ sí English film ṣe máa ń kópa náà? À ń ṣe yẹn náà àti Yorùbá o àtòyìnbó gbogbo ẹ̀ náà là ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ mọ́ra wọn méjèèjì là ń ṣe. So kò séyìí tẹ́ ẹ kí. Gbogbo ẹ̀ náà ló rọrùn láti ṣe gbogbo ẹ̀ náà là ń ṣe. Yes ma. Fún àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn tó wù wọ́n pé mo fẹ́ rí bíi Mrs. Toyin Adéwálé o mo fẹ́ wù mí kémi náà rí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé kò sí ká má rí àwọn kan tó máa fi ń ṣe bí abí real model wọn bẹ́ẹ̀ ni àwọn kan máa wà tó máa ní my real model is Toyin Adéwálé nǹkan kan bẹ́ẹ̀ yẹn so fún àwọn tó ń bọ̀ lẹ́yìn kí ni word of advice tẹ́lẹ̀ fún wọn. Kò burú ìmọ̀ràn mi fún àwọn tí ó ń bọ̀ lẹ́yìn tó wù láti ṣiṣẹ́ yìí ìyẹn ṣe tíátà òun ní pé lákọ̀ọ́kọ́ náà kọ́kọ́ rí pé àwọn ní talent ní pé Ọlọ́run fún àwọn ní òye yẹn kọ́ rí pòkè àwọn ní òye iṣẹ́ yìí lẹ́yìn yẹn kọ́ wá lọ kàwé because òye láìsí ìmọ̀ irọ́ ni o wọ́n gbọ́dọ̀ wà talented and kọ́ tún wà educated tó bá ti kàwé lẹ́yìn tó lóye tó tún kàwé kó dẹ̀ fún gbogbo lọ́nà lọ́wọ́ kó dẹ̀ wà ní ìbọ̀wọ̀ fágbàlagbà because nínú iṣẹ́ tíátà tá a wà yìí ìyẹn ní Yorùbá tiwa tá à ń ṣe yìí ìbọ̀wọ̀ fágbà ó jẹ́ pàtàkì o because tó bá bọ̀wọ̀ fágbà ìwọ náà lè dókè. Ẹ ṣé gan pé a ti ẹ̀ pè yín bó tiẹ̀ jẹ́ pé àmọ́ bá ṣe kọ́ máa ń pè yín lọ́wọ́lọ́wọ́
but at the long run àrí yín náà ẹ jẹ́ wa ẹ ṣé gan ma a dúpẹ́ lọ́wọ́ yín ma. Ní báyìí ẹ bá dágbére fáwọn fans. tó ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibi tẹ́ ti ń wò mí ẹ ṣé mo dúpẹ́ o ẹ kú gbogbo gbà mí o ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ mi náà kò ní dì ẹ̀yin la máa bá àwa làwa máa wá ẹ ṣé gan ni ẹ kú gbogbo gbà. Ẹ̀yin aráalé mo mọ̀ pé láti àárọ̀ ẹ ń bá wa lọ mo dẹ̀ mọ̀ pé bó tiẹ̀ jẹ́ ẹ̀kọ́ kan àbí méjì ẹ ti gbọ́ nínú gbogbo nǹkan tí ìyáàfin Tóyìn Adéwálé nínú gbogbo nǹkan tó ti sọ látàárọ̀ ẹ̀yin náà ti gbọ́ bó jẹ́ ẹ̀kọ́ kan àbí mélòó kan ẹ ti mú nínú gbogbo nǹkan tó sọ àti àwa tá à ń bọ̀ lẹ́yìn náà tó jẹ́ pé ó wù wá pé bí ìyáàfin Tóyìn Adéwálé ṣe ń ṣe ó wù wá pé ká máa ṣe káwa náà rí bó ṣe ń ṣe káwa náà rí bẹ́ẹ̀ ní ọjọ́ ọ̀la ó wù wá pé káwa náà máa ṣe orí ìtàgé wọ́n ní ìtẹríba ká dẹ̀ fi ìwé kíkà kún ká má kọ̀ wò pé mo ti mọṣẹ́ yìí o mo mọ bó ṣe ń ṣe o mo mọ bó ṣe ń dúró o ká má kọ̀ wò pé yẹn nìkan ni ìwé kíkà wọ́n ní ó ṣe kókó nínú gbogbo nǹkan tẹ̀dá bá fẹ́ ṣe nílé ayé kéèyàn dẹ̀ tún máa fi àdúrà wọ́n ní ká tún máa fi kún náà. a ti wá fẹ́ mú ètò yìí sí ìdádúró ní èní ẹ̀yin tèmi ṣé mo pé mo sọ fún yín mo ní gangan máa sọ lórí ètò yìí ṣùgbọ́n ẹ̀yin náà dẹ̀ ti rí bẹ́ẹ̀ ẹ ti rí gbogbo gangan yẹn bó ṣe sọ. báyìí ìyáàfin Adéwálé àwa ń wà kẹ́ bá wa polówó ètò yìí fún àwọn olólùfẹ́ yín nílé. ẹ̀yin èèyàn mi níbi gbogbo orí HURPSYIMAGERYTV láwa yìí àwọn ní olùgbékalẹ̀ ètò ìgbàlódé níbi tó ti máa ń gba àwọn gbajúmọ̀ òṣèré ní o olórin ní o àwọn èèyàn jankan tó ti máa ń gbà wọ́n lálejò tó máa ń béèrè oríṣiríṣi ìbéèrè lọ́wọ́ wọn ẹ̀yin náà kúkú mọ̀ pé gbogbo nǹkan lẹ fẹ́ mọ̀ nípa wa ibi ìbáyìí ni ètò tẹ́ máa gbọ́ tẹ́ fi máa mọ̀ o ẹ má ṣàlàyé máa wò ó gbogbo ìgbà ètò tó lárinrin ni tó wà educative tó wà interesting tẹ́gbẹ́ bá ti ń gbọ́gàn ìnífẹ́ kúrò all the time bá wa wò ẹ máa gbádùn ara yín lọ. Ìgbàlódé òun là ń sọ̀rọ̀ yìí. ẹ ṣé gan-an bye.